TV bẹ́ẹ̀ kọ́ máa ní òsì àwọn tó lúwáyé fújì rẹ̀ alábàbí ọ̀dàdá àwọn tó aṣíwájú òfin ọ̀sán mọ́lòdòdè báyọ̀ wá bàbá tùnú máa wọlé mọ́ra Swaga TV ni ẹ máa wò 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 Swaga 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 TV ni ẹ máa wò 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 Swaga TV ni ẹ máa wò. Kò sí nǹkan tó jẹ́ bí ju tó a lè lọ kó máa lọ wájú máa máa tẹ̀lé lẹ́yìn. Gentleman, èmi ò kì í ṣe 419 mi ò kì í ṣe oníjìbìtì my name is Mr. Magic láìnú ẹ yọ àwọn ìsìta dá padà fọwọ́ ṣojú ẹ báyìí. Kí lẹ rí. Bashiru Shanga! Bashiru Shanga! Bashiru Shanga! Shanga! Fọwọ́ kan ọmọṣẹ́. Wo ọmọ tó ṣẹlẹ̀. Headphone mi nìyẹn o. Tó bá wí kẹ́kọ̀ọ́ jẹ́ kí n gbọ́. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe, bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wá. Ẹ máa gbádùn Gbẹ́ngà Adéwùsì, ẹ sì gbádùn. Ìrántí àwọn akọni òṣèré olókìkí. Lọ́jọ́ tí tá a gbàgbọ́ kú á ní kán bá wọn òtútù o kán bá wọn bá rìn òtútù o ṣọ́pọ̀ṣọ́pọ̀. Tùmí ní gòdògòdò kí n bá tèmi rògòdò lé o bára wájú bá yọ ọwọ́n amúkẹ́sẹ̀ wọn máa fi kẹ́sí lóró. Òbí ń jà ní mi ọmọ alódò ọmọ olùbísí àbí kí n lọ sí Ọ̀yọ́ Aláàfin. Ẹ bá ń lọ sí Ọ̀yọ́ Aláàfin, ẹ bá ń lọ sí Ọ̀yọ́ Aláàfin. Ọmọ Ládìgbòlú ní mí Àyìndé olówó kan la nídìílé mọ́ọ́dà mi. Ládìgbòlú kan náà ni Ládìgbòlú ń jẹ lọ́jọ́kọ́jọ́ bó bá tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ó Ládìgbòlú lọ́yọ́ Aláàfin. Swaga TV ni ẹ máa wò.
láyé mi lọ́jọ́ mi lójú. Mo dúpẹ́ oore àná, mo tún dúpẹ́ oore òní. Oore rẹ tí kì í yẹ ní gbẹ́kẹ̀lé mi. Ìyìn ògo yẹ o, mo ti ṣe ní rẹ pẹ̀lú mi ni kò máa ṣe. Èmi yóò yí Olúwa ọba rere tó ń ṣe mi. Èmi yóò yí Olúwa ọba rere tó ń ṣe mi. Má fọwọ́ mi bàbá mi ni, má fi jó mi. Má fọwọ́ mi bàbá mi ni, má fi jó mi. Má jó rọ̀yìn rọ̀yìn, má jó rọ̀yìn rọ̀yìn, má jó kò tó orí ilẹ̀, má jó rọ̀yìn rọ̀yìn. Má jó rọ̀yìn rọ̀yìn, má jó rọ̀yìn rọ̀yìn, má jó kò tó orí ilẹ̀, má jó rọ̀yìn rọ̀yìn. Ìpè mi ni mo wí, má jó rọ̀yìn rọ̀yìn. Má jó rọ̀yìn rọ̀yìn. Ìpè mi ni mo sọ, má jó rọ̀yìn rọ̀yìn, má jó kò tó orí ilẹ̀, má jó rọ̀yìn rọ̀yìn. Má jó rọ̀yìn rọ̀yìn. Má jó rọ̀yìn rọ̀yìn. Ìpè mi ni mo sọ, má jó rọ̀yìn rọ̀yìn, má jó kò tó orí ilẹ̀, má jó rọ̀yìn rọ̀yìn. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀dùn. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ àbòsí. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀dùn. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ àbòsí. Olúwa ò torí ẹ̀gàn dá mi sí o. Kò ti kọjú sí mi ṣe lóore kójú má ti mi. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀dùn. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ àbòsí. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ ẹ̀dùn. Ilẹ̀ ni mo ṣe tẹ́ fi ń sọ̀rọ̀ àbòsí. Olúwa ò torí ẹ̀gàn dá mi sí o. Kò ti kọjú sí mi ṣe lóore kójú má ti mi. Olúwa ò torí ẹ̀gàn dá mi sí o. Kò ti kọjú sí mi ṣe lóore kójú má ti mi. Kálùlù rẹ̀ dùn. Alábòsí múra tijọ́. Kálùlù rẹ̀ dùn. Alábòsí múra tijọ́. Ẹlẹ́nu èké ti dẹ́nu rẹ̀ tún pọ́nbẹ́pọ́nbẹ́. Àdán wọn sórí kọ́ wọn fẹ́ wò ṣe ẹyẹ. Ẹlẹ́nu èké ti dẹ́nu rẹ̀ tún pọ́nbẹ́pọ́nbẹ́ wò. Àdán wọn sórí kọ́ wọn fẹ́ wò ṣe ẹyẹ. Ó dáa, òbúrú rárá, ó dáa, òbúrú rárá. Ìdárin tí rẹ̀ lè yà níbo náà ní tolúwa sí. Ó dáa, òbúrú rárá, ó dáa.
ẹlẹ́nu ẹ̀kẹ́ ti gbẹ́nu rẹ̀ fún pọ́nbẹ́pọ́nbẹ́ o. àdán wọn sórí ọmọ fẹ́ wò ṣe ẹyẹ. Ìṣọ̀lá ò bá wọn dìtẹ̀ nínú onílù. KSA dákun máa wò wọ́n lóye. Ó dáadé ńlá, ó wẹ̀ ẹ̀wù òye, ó wọ́ bàtà ìlẹ̀kẹ̀. Ó di kábíyèsí láàfin wọ́n mú. Ẹni fẹ́ joyè bí ilẹ̀ awalẹ̀ tó pọ̀. Àtọkọ àtàdá, aṣọ́kò akọ̀bì bí ẹlẹ́gbẹ̀rún mẹ́jọ. Ẹgbẹ́ iṣu kọ́ nìyàn.
tẹ̀ nínú onílù. Aládé olórogún nínú olórin. Ìṣọ̀lá ò bá wọn ti tẹ̀ nínú onílù. KSA dákun máa wò wọ́n lóye. Ó dáadé ńlá, ó wẹ̀rù wóye, ó wọ́ bàtà ńlẹ̀kẹ̀. Ó di kábíyèsí láàfin wọ́n mú. Ẹni fẹ́ joyè bí rẹ̀ awalẹ̀ tó pọ̀ o. Àtọ̀kọ́ àtàdá, aṣàkó akọ̀bì bí ẹlẹ́gbẹ̀rún mẹ́jọ ẹgbẹ́ iṣu kọ́ nìyàn. Ẹni bá wò ṣẹ́jú àgàn, yóò pẹ́ létí omi. lẹ́yìn rọ́bà mi. Adarúgbó má tẹ̀ báwọn bá mi o. Ọba àgbà tí ń gbà mọ́ ẹ̀ lọ́jọ́ ìṣòro. Ó má tóbi lọ́ba ọba mi. Fuji means Faji. You see, the Yorubas of then, Fuji, kini Fuji kini Fuji Talazo is a name given to me by my parents in Agarawu when we were so small then. We dedicated this night to the glory of the Lord Almighty for once again giving us the opportunity to see ourselves.
I mean, what he's got in his music now is what has attracted, what attracted people like us to come and dance there. Because in, say, 5 years ago, what Wasiu is all about is about women with headgear, with whatever, you know. But with the new music or rhythm, that's what's attracting many hip-hop, so to say, goers. Where Wasiu is more westernized than any of the Nigerian or shall I say African musicians. Yeah. K1, The Future, docu-musical concert of King Wasiu Ayinde, K1 The Ultimate, K1 The Future. Èdùmàrè sọ mí di celebrity VIP ọ̀gá ògo sọ mí dání ìkáyé ẹ ṣé sà mo dúpẹ́ sà orí ìkúnlẹ̀ mo wà ìkúrẹ́ kọjá èmi yóò máa gbé ọ̀gá o bàbá mi mọ́ ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá o. èmi yóò máa yíyan èmi yóò máa gbé ọ̀gá ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi èmi yóò máa gbé ọ̀gá èmi yóò máa yíyan èmi yóò máa gbé ọ̀gá. Ìwọ ṣá máa ṣàtìlẹ́yìn mi, èmi yóò máa gbé ọ̀gá. Pa mí kékeré káyé má ṣe rí mi gbèsè Jésù pa mí mọ́ Olúwa kíkú má pa mí kékeré káyé má ṣe rí mi gbèsè Jésù pa mí mọ́ 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 apá ayé má ṣe ká mi o Jésù pa mí mọ́. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ sí bẹ́ẹ̀ ti ṣe nígbà wọ́n ní ẹ tún lè ṣe ọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ṣáá lÓlúwa. Ọlọ́run bá a sọ kò dẹ̀ ní bá jẹun. Swaga náà ni Swaga náà ni Swaga náà ni o. Swaga náà ni Swaga náà ni Swaga náà ni. Swagalicious. kájọ máa swaga lọ swaga Gbẹ́ngà Adéwùsì ti gbé bẹbẹ dé ẹ̀yin náà mọ̀ pé òòṣà ní kíní kúkúrú yẹn bàbá bíntín agbárí ẹ̀ máa ń jà ní Yorùbá swaga yìí tẹlifíṣọ̀n ti wà ní ìròyìn ti wà lẹ́ máa gbádùn bẹ́ẹ̀ ohun tẹ́ bá dẹ̀ ń gbọ́ nínú tẹlifíṣọ̀n ẹ̀ nínú rédíò ẹ̀ lórí pépà Yorùbá swaga kẹ́ mọ̀ pé lóòótọ́ àti lódodo àwa la sọ. Àgèlè yìí le Swagalicious. Tadalawa o. Adúpẹ́. One, oh yeah. Oh yeah, let's change the posture. Another one. Another one. Ẹ wá bá mi yẹ kú ẹ Swagali.
orúkọ tèmi ni aṣojúṣòfin Olúwaṣẹ́gun Olúládé tó ń ṣe jù fún ẹkùn Ẹ̀pẹ́ kejì nílé ìgbìmọ̀ aṣòfin tìlú Èkó. Èmi kan náà sì ni chairman House Committee on Information Security àti Strategy àti Publicity ní ilé ìgbìmọ̀ aṣòfin tìlú Èkó náà. Láti kékeré mo ti ń wọ̀ láti nínú amóhùnmáwòrán tí wọ́n dẹ̀ fi máa ń fi ẹ̀kọ́ tí ó yẹ kí ìdílé kọ̀ọ̀kan ní ìdílé wọn tí wọ́n fi ń kọ́ àwọn àti ọmọdé àtàgbà àti arúgbó gbogbo àlà ń kẹ́kọ̀ọ́ nínú àwọn eré tí wọ́n máa ń ṣe. Ẹ̀ẹ́dẹ̀ rí pé eré Yorùbá tó ń ṣe ó máa ń dáyàtọ̀ ní Swaga TV ó máa gòkè ní. Orúkọ mi ni Bọ̀dé Ọ̀jájú ni èmi ni PRO ọlọ́pàá nígbà kan rí. wọ́n tẹ́ bá rí ẹni tó jẹ́ pé ó dìde tó sọ pé òun fẹ́ ná owó òun fẹ́ fi akitiyan sí láti rí wípé òun gbé àṣà wa lárugẹ ohun tí ó dání ìdí nìyẹn náà táwa fi wá dúró tì wọ́n. Orúkọ mi ni Murphy ọmọ Afọlábí Ọláwálé gẹ́gẹ́ bí àkọ́tún ètò tuntun tí ẹ̀gbọ́n wa bàbá wa Déwùsì tán ṣẹ̀ṣẹ̀ tún gbé jáde òun ni Swaga ìyẹn ni wọ́n ń fi lọ́lẹ̀ ní ọjọ́ tòní tí àwa náà wá bá wọn kópa gẹ́gẹ́ bí àwọn náà sì jẹ́ bàbá rere ẹ̀gbọ́n rere tí wọ́n máa ń dá sí ìṣe ọmọ làkejì àti ẹnikẹ́ni tó bá ń bọ̀ látẹ̀yìn tó máa ń wà nínú àwọn tó máa ń fà wọ́n sókè. Bàbá Tùnú bàbá ni wọ́n jẹ́ nínú mákẹ́tà nínú àwọn tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bàbá ni wọ́n jẹ́ gbogbo àwa eléré orí ìtàgé onífújì ni hip hop ni gbogbo àwa tá a wà ní entertainment a gbọ́dọ̀ dá sí ni o nítorí ariwo ńlá ni ẹ̀dẹ̀ mọ̀ pé bàbá Tùnú gangan bàbá aláriwo ni eléyìí tún máa kà máa mọ̀. Yorùbá Swaga 24/7. Ìgbádùn ramúramù pẹ̀lú gbogbo amúlùdùn. Ògo gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Unlimited entertainment. Àfìdọ́mà. Yorùbá Swaga 24/7.